ọ̀rọ̀ ní bá mo kú mo rò wá o ọ̀rọ̀ gbésí ayé mi mo fẹ́ sọ fún yín tí mo sì fẹ́ kẹ́ fi ṣe àríkọ́gbọ́n ilé ọkọ ẹlẹ́ẹ̀kẹta mo wà o mo sì ti wà nú oyún kò wá yé mi àrà tí mo fẹ́ dá o ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ngbẹ̀tàn reality show Olúwaṣeun Àkànjí lóòtú ètò yín ẹ káàbọ̀ síbi tá a ti máa ń sọ ọ̀rọ̀ ìgbésí ayé àwọn ènìyàn láti fi kọ́ra ní ọgbọ́n tẹ́ ẹ bá sọ ìtàn ìgbésí ayé yín fún mi tẹ́ ẹ ní kí n bá yín sọ màá máa sọ bí ẹni pé mi ló ṣẹlẹ̀ sí àmọ́ kì í ṣètàn mi o kó lè bá àdùn sọ kó lè bá àdẹ̀tún dùn gbọ́ létí ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi ẹ wò ó ẹ̀yin tẹ́ ẹ bá ń wò mí lórí TikTok tẹ́ wá rí pé tẹ̀yìn tí ń pẹ́ jù ẹ bọ́ sí profile mi ẹ tẹ bá omi ẹ máa rí nǹkan tó máa gbé lórí YouTube mi ń bẹ̀ kẹ́ ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ ẹ lè lówó ìtàn náà parí ń bẹ̀ torí pé gbogbo last part of the story mi ní máa drop ẹ torí ó ti máa ń gùn jù kálẹ̀ ráyè máa bẹ̀rẹ̀ tán mí. ẹ jẹ́ ìbẹ̀rẹ̀ láti bí báyìí ìgbésí ayé mi ní kẹjẹ ń sọ fún yín ọmọ 19 years ni mo wà ní mo fi mọ ọkùnrin ẹni tó jàbálẹ̀ mi ìyá mi ò fẹ́ kí n fẹ́ rárá ọmọkùnrin náà ọmọ tó burú ni àmọ́ ìyá mi ò fẹ́ kí n fẹ́ àmọ́ mo ní àǹtí kan obìnrin làwọn náà àwọn obìnrin méjì péré nìyá wa bí nínú ọmọ tí ìyá wa bí àwọn méjì péré náà lóbìnrin mo máa ń lọ sọ́dọ̀ wọn kódà tí mi máa ń yẹ̀ mí wò bóyá mo ti mọkùnrin àbí mi ò tí ì mọkùnrin èmi àǹtí wọn close dáadáa nígbà tí mo sì mọkùnrin mo jẹ́ kó yé wọn wípé ẹni báyìí báyìí ni mọ́ mi ò dé fi kájọ fẹ́ra wa àǹtí mi bá mọ́ mi sọ̀rọ̀ pé ẹ fílẹ̀ ọmọkùnrin ilé jẹ́ wọn tó burú mi ò bẹ́ẹ̀ wà burúkú kan wà lọ́wọ́ ẹ̀ àmọ́ àwa gbàgbé wípé ohun tágbà bá rí lórí ìjókòó bọ́mọ kékeré bá gun orí ilé kò lè rí àǹtí mi mọ bó ṣe bá ìyá mi sọ̀rọ̀ tí wọ́n sì gbà ògbẹ́ sígbà yẹn láàrin oṣù 5 mo lóyún nígbà tí mo lóyún ẹ̀rù tún bà mí àǹtí mi náà mo tún sọ fún gbogbo ìgbà mi ò tí ì ṣetán secondary school ó dẹ̀ wípé SS2 ni mo wà SS1 sí JS3 SS1 ṣá ni mo wà àǹtí mi tó bá yá mi sọ̀rọ̀ ìyá mi ní kò sí wàhálà ṣé bó ti lóyún àmọ́ àwọn ò ní gbà kí ló máa gbọ́dọ̀ bọ̀bọ́ yìí ìyá mi ò tó gbà mo máa ń yọ lọ síbẹ̀ ni ìyá mi ni bàbá bímọ ẹ̀ tó ó kọrí sílé ìwé èmi máa ń yọ lọ sọ́dọ̀ bọ̀bọ́ ìlọsùn bẹ̀ ni ìyá mi ò gbọ́dọ̀ mọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ inú oyún yìí ni mo wà tí àǹtí òun yìí fi kú ìgbà tí àǹtí òun yìí kú ó dẹ̀bi dípò ti tán fóun ni àǹtí ṣeun ó wá kù èmi nìkan pẹ̀lú ìwà mi mo ṣáà bímọ nínú oyún tí mo wà yìí ẹ má bínú bí ẹ palọ̀ ni mo ti lọ ṣiṣẹ́ nígbà tí mo bímọ tán ọ̀dọ̀ mọ́ èmi náà ni mo wà ìyá mi ò gbà kí n lọ gbé pẹ̀lú bọ́bọ̀ ó gba ilé o àwọn ọ̀rẹ́ sì ń gbé pẹ̀lú ẹ o nígbà tí mi lọ bẹ̀ bá tí mi ń gbé bẹ̀ mi ò ń sùn bẹ̀ mo máa ń yọ ọ lọ ni nígbà tí mo tún bímọ tán náà bí ẹ palọ̀ náà ni mo ti ń ṣiṣẹ́ mo wá pàdé èèyàn kan bẹ̀ dáàdì yẹn náà wá padà ṣe bí mo yẹ padà sí school mo ń lọ school mi ọjọ́ kan mo ń lọ sí school mo bá pàdé bàbá ọmọ mi tí mo bímọ fún yìí ó ní ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ nílé wọn ó ní ọ̀rẹ́ ẹ̀ kan tó máa wá sùn ọ̀dọ̀ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ yìí àṣé olè ló máa ń jà nílùú Èkó torí pé ìlú òkè níbi tí mò ń sọ yìí ó dẹ̀ dé ó gbé láptọ̀pù wá ó mú fóònù wá ẹni tí wọ́n ta láptọ̀pù fún bàbá àwọn ọmọ mi ló jẹ́ kí ó mọ ẹni yẹn fóònù kan wọ́ ẹ̀ ó dẹ̀ fún bàbá àwọn ọmọ mi ní fóònù yẹn ó dẹ̀ ti ní ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńgbà tí mo wà ní oyún tí àwọn kan lọ réèpù èèyàn ó dẹ̀ pé bàbá ọmọ mi yẹn ṣàwà ń bẹ̀ ṣá bí wọ́n ṣe sọ fún mi náà nù wọ́n pé wọ́n ṣàkó wọn
àwọn family bàbá ẹ̀ ló ń lọ family mọ́mí ẹ̀ ló ń lọ pé tí wọ́n lọ gbà á lẹ̀ ń bẹ̀. So ìgbà tẹ́lẹ̀ náà tó wá ṣẹlẹ̀ pé wọ́n á kó pé wọ́n ní kó sá kúrò nílé o bọ̀bọ́ yẹn kan ti sá kúrò nílé gbogbo wọn àbẹ̀rẹ̀ kó wọ́n ti mú bọ̀bọ́ yẹn ṣá àwọn tó wà nílé ti sá kúrò nílé tẹ́lẹ̀ ọmọ mi dẹ̀ pàdé mi ó dẹ̀ sọ fún mi pé kí n fóònù ní memory card tó wà lórí fóònù mi ọ̀rọ̀ yẹn kì í ṣe èsì yìí o ìtàn tí mò ń sọ ọ̀rọ̀ nǹkan bíi 12 13 14 ọmọ náà tá à ń sọ yìí ó ti wà 13 years ọ̀rọ̀ bíi 14 years ago ni wà sọ yìí àbí 13 years ago tó ọmọ yẹn ti wà ní 13 years ó yẹ kó lọ bí 12 years ago ni. ó wá ní kí n fóònù ní memory card mi òun fẹ́ lọ tà á kóun fi wọ mọ́tò lọ síbi tí òun kóun fi wọ mọ́tò lọ sí ibi tóun fẹ́ sá lọ mo dẹ̀ fún cardigan tí mo wọ̀ sọ́rùn ó gbà mo dẹ̀ bọ́ fún kóun fẹ́ wọ̀ sórí aṣọ òun kí mo dẹ̀ bọ́ fún èmi lọ́n tèmi ìgbà tí màá dé ní wọ́n sọ pé ọlọ́pàá ti wá mú o wọ́n ti wá mú kẹ̀ mo lọ sílé wọn nígbà tí mo dé wọn mo rí pé lẹ́kùn wà ṣíṣí mo ṣáà jókòó àwọn alẹ́ sábà bá mi pé wípé ọlọ́pàá ti wá mú o pé wọ́n ní kí ló máa ń ṣe bàbá àwọn ọmọ ẹ̀gọ́ tó lágídí bàbá ọmọ ẹ̀gọ́ tó lágídí wípé nígbà tó ọlọ́pàá dé tó yẹ kó sá kò sá ó ṣe kíní kan bá ní ibo náà wọ́n mú lọ wọ́n náà ti gbé wọn lọ sóṣogbo ẹni tí wọ́n ta laptop fún wọn lọ mú yẹn náà àwọn fámìlì yẹn ti lọ gbà yẹn lẹ̀ wọ́n wá sọ pé wọ́n fẹ́ gba òun náà lẹ́bẹ̀ kò sọ ọ́ ní kí wọ́n má gba béèlì òun náà bẹ̀ kò sówó lọ́wọ́ àwọn làwọn ò sì gba béèlì ẹ̀ wọ́n wá kọ nọ́mbà ọlọ́pàá yẹn fún mi pé mo dẹ̀ mú fóònù mo lọ sọ́dọ̀ àwọn family mọ́mí ẹ̀ náà wọ́n ní àwọn ò fẹ́ lọ sí police station mọ̀ pé ìgbà tó ń rèpù náà àwọn làwọn lọ́ọ́ mú tá a bá tún lọ bẹ̀ ní ìsinyìí á dàbí ni pé àṣàwọn nìkan ni pé ẹlòmíì máa lọ kódà dájú tó bá mi ṣe tí mo fi wọ skul padà lọ sí skul padà àwọn gan lọ síbẹ̀ á poyì mo gbìyànjú wọ́n ní àwọn ọmọ orúkọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ orúkọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti gbé wọn kúrò l'Àbújá wọ́n ti gbé wọn kúrò ní Ṣògbó wọ́n ti gbé wọn lọ sí Àbújá ẹ wò ó mo ṣáà gbìyànjú títí bàbá ọmọ òun ò rí òun bá ṣáà lẹ́yìn ọdún méjì òun move on before then wọ́n sọ pé àwọn kan sọ pé àwọn rí wọ́n pè kò dáhùn àwọn kan sọ pé ó ti kú àwọn kan sọ pé kò kú ó ti sá lọ àwọn kan sọ pé kò gbádùn àwọn kan sọ àsọdíṣe àmọ́ òun ò rí ń tò òun o òun dẹ̀ move on ayé òun àti ṣe ibi tóun ti ń ṣiṣẹ́ òun ṣiṣẹ́ òun lọ òun bá tún pàdé ọmọkùnrin kan ọmọkùnrin tóun pàdé ìgbà tóun ti ń fẹ́ ní boyfriend and girlfriend ló ti máa ń nà òun àmọ́ torí pé ó nífẹ̀ẹ́ ọmọ òun ó dẹ̀ ń tẹ́kẹ̀ ọmọ òun tóun bí yẹn ló ń ṣe fún ní chance òun wò pé bẹ́ẹ̀ tóun bá bí tiẹ̀ fún àwọn èèyàn ló sọ pé tó bá lóyún tiẹ̀ fún wípé ìwé ẹ̀ máa dáa àti ṣeun ó máa ń nà mí o ó máa ń nà òun o nígbà táwọn ọjọ́ ń ṣe boyfriend and girlfriend ó máa ń nà òun dáadáa ó máa ń nà òun ó ní àmọ́ nígbà tí àwọn èèyàn sọ pé tóun bá bí tiẹ̀ fún ó máa ṣe dáadáa lòun náà ṣe wá lóyún fún kàkẹ́ kó mọ̀ kó máa lóyún fún ó fi mú òun dánrin ó fi mú òun fọ́n fèrè ó fojú òun rí àti ṣeun nínú òtò nínà iṣẹ́ tó yẹ ń ṣe iṣẹ́ èyí jẹ́ èyí ò jẹ́ ló ń ṣe èmi náà mọ bóyá sọ nìyẹn èyí jẹ́ èyí ò jẹ́ so àtẹ́ntà náà ọlọ́pàá lè wá bọ́ sílé àwọn ò kí ń sun nígbà míì ìgbà míì ọ̀dọ̀ mọ́mì ẹ̀ làwọn máa lọ sùn ìgbà míì ọ̀dọ̀ mọ́mì òun làwọn máa lọ sùn àwọn ò kí ń sunlé torí pé àwọn ọlọ́pàá lè wá bọ́ sílé at any time wọ́n ti ṣeun wàhálà ẹ̀ lòun ṣe títí fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wo fídíò bóyá fídíò mi tí mo post ẹ wò pé mi ò tètè post àbí ọkọ̀ YouTube mi ní kẹ́ máa lọ Ògbẹ́nután TV báwo mi náà tẹ́ bá click lórí báwo mi líǹkì máa gbé yín lọ sí inú YouTube mi ẹ lọ subscribe síbẹ̀ o ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè tẹ́ bá dẹ̀ fẹ́ ra àgbo èyíkéyìí àgbo tẹ́ bá fẹ́ rà ẹ kàn sí ilé iṣẹ́ Olúwaṣeun Herbs enlargement ni ìdákọ́lẹ̀ ni kòkòrò inú ẹ̀jẹ̀ ni fibroid ni òrọ́mọbí ni gbogbo èké tó bá ṣe kàn sí ilé iṣẹ́ Olúwaṣeun Herbs lórí nọ́mbà tí mo fẹ́ dárúkọ yìí 07038010978 lẹ́ẹ̀kan sí 07038010978 ìlera lọ́rọ̀ Ọlọ́run bá máa fún wa lálàáfíà o.